ta lọ́lọ́run àtìtú ní jẹ́bẹ̀ ń tá wà tá a lè rójútu ní jẹ́bẹ̀ tábàrẹ́ ta là nábì yóò dá fẹ́yìn tẹ́ yorùbá nábì tábàrẹ́ ta là nábì ń tá wà tá a rí ní jẹ́bẹ̀ tábàrẹ́ ní kẹ́yìn wá sọ̀rọ̀ àwọn ẹni ọlọ́run ìhà tí a bá fi hàn yàn lórí ẹgbẹ̀rún bílíọ̀nù sí ń bẹ lára àwọn tọ́lọ̀ fi hàn yàn. Làbá kan fi ní la ya'lamu Allaha illa Allahu fattahidu. La ya'lamu Allaha illa Allahu fattahidu. Ad-dinu dinani imanun wa ishraku. Wad-dinu dinani imanun wa ishraku. Wad-dinu dinani imanun wa ishraku. Ẹnìkan ò lè ló ń tẹ́ sọ lọ́ta lọ́lọ́ ọlọ́run nìkan ló lè fira rẹ̀ afẹ́sẹ̀ ń jẹ́rìí. La ya'lamu illa Allahu fattahidu. Àwọn tá à ń jọ ọmọ lọ́dọ̀ bàbá ẹnu wọn àwọn bá tọ́lọ̀ ń fi hàn wá lára wọn la rí bílíọ̀sì ń bẹ lára bàbá tọ́lọ̀ ń fi ẹnìkan. La ya'lamu illa Allahu fattahidu. Ni Maulana bàbá wa Maulana Amaullah Fọlọ́nsọ́n Fága. Allahu fattahidu. Ẹ kọ́kọ́ jẹ́ àgbàdà pé ta ni Fọlọ́nsọ́ tàná. Ta ni bàbá wa ń Fága tòní. Tọ́wá ni Fága tí ó máa Fága lọ́lọ́la. Wad-dinu dinani imanun wa ishraku. Wad-dinu dinani imanun wa ishraku. Allah Maulana Amaullah. Bàbá kọ́kọ́ wá ọlọ́njẹ́ rẹ̀ ní eré bí mi ẹ̀ ṣàdúrà ẹni tí ó bí ọ ló ti bí ọ. Wọ́n sì ní jọ́tẹ́rin ti bí máa tiẹ̀ ní etí ìṣẹ́gbẹ́ ọmọ àgùntàn. Àyè tí bàbá ti jáde àyè àmì ni. Kọ̀ǹtínà tó gbé bàbá wáyé abàmì kọ̀ǹtínà ní ilé agbára bàbá ti wá. Bàbá ní ìyá mi jagunjagun ni wọ́n lé wa. Bàbá wa lọ sọ́fà lálọ́ ní àbíkò yìí. Èwo ni ò tó ń bẹ̀. Nígbà wọn wá tọ́lọ̀ wọn á pe bàbá wa ìlóyún bàbá àṣẹ ni. Bíbí bàbá ń jọ wọn ó bí wọn ọlọ́run náà mọ̀ kẹ́nìkan fẹ́ sọ̀kalẹ̀ láyé ń jọ. Ẹlẹ́ẹ̀kejì wa ni pé ẹ wá wo kọ́tọ́lọ̀ ń gbélé bàbá lórí látọ̀hún. Wọ́n ìtọ́jẹ́ kókó olówó wọn náà lọ́lọ́run ní wọ́n tàlé ọ lórí ẹ̀yà. Wọ́n ìtọ́jẹ́ pé ó kó olówó ẹni tí ó jólówó wọn. Iná ní kò ní dàrú kò ní sẹ́ra wọn. Ó kọ náà ni wọ́n ní wọ́n máa kọ́ ọmọ jẹ́ látọ̀ wa. Èyí tá a tọ́lọ́dọ̀ bàbá mi ń kalẹ̀ ni pé Ahamadu ẹ̀gbọ́n lọ́jọ́ fún Muhammadu. Sallallahu alaihi wasallam. Tó yóò gbọ́ ànábì dáadáa mọ́. Ahamadu ẹ̀gbọ́n Muhammadu ni. Wọ́n lọ ń jọ́ tí sẹ́wọ̀tì jáni náà gba ìyọ̀ǹda ìjẹ́sì jáni rẹ̀. Níjọ́ tí sẹ́wọ̀tì jáni gàgà tọ́lọ̀ ń fẹ́ dé ládé pé ó ti Tìjání tàǹkì ọ̀nà ẹnu àwọn tó ta láṣẹ. Ṣéwà Ahmadu Abdullahi Al-Hindi Mọ́kà ló ti pàdé ẹ̀. Ahmadu Abdullahi náà lọ ta láṣẹ kó déyàn láyé. La ya'lamu illa Allahu fattahidu. Ahamadu ẹni ó tẹ̀sírí ní jẹ́bẹ̀ ní Ṣéwù Tìjání. Ṣéwù Tìjání ní al-Hadratul Ahmadiyya Sirrul Qadari. Ọwọ́ ni lam yusalli Allahu alayhi nabiyyan mursala wala malakan muqarraba. Ṣéwà ni wa qad atla'ani Allahu alayhi bi wirasatil Muhammadiyyati. Sallallahu alaihi wasallam. Ṣéwù ni bí wọ́n pè ní Ahamadu. Àyè tẹ́nìkan ò lè débẹ̀ ni Ọlọ́run nìkan ló máa ti jẹ́ bẹ́ẹ̀. Wad-dinu dinani imanun wa ishraku. Wad-dinu dinani imanun wa ishraku. Ṣéwù ni tí wọ́n pè ní Ahamadu Sirrul Qadari
gbogbo tí ó lọ láyé tí ó parí láyé lálẹ́ kìámà ó níbẹ̀ lọ́lọ́ ń parí ẹ̀ sí. wọ́n ní kọ́dà báwọn ànábì ọlọ́run ṣe tó gbogbo tí ìjà ànábì ọlọ́run tó wáyé ọlọ́run ò mú wọn dé al-Hadratul Ahmadiyya. èyí tí ó bàgbà mẹ́dẹ̀ lábẹ́ Hadratul Muhammadiyya ni ó ti gbà tiẹ̀. ṣé wàhálà àánú tí mo rí gbà ní péjọ́ tí wọ́n á plọ́ọ̀jì tèmi ọ̀dọ̀ Ahmadu náà wọn lọ plọ́ọ̀jì mi sí. La ilaha illallah. torí pé ogún tọ́lọ̀ ní ìdíje lára bàbá ńlá mi. bẹ́ẹ̀ bá wo bàbá wa Amawullah. Ṣéèkù. àfà mẹ́ta ní ń bẹ bá a ṣe kú ọlọ́dọ̀ àwọn bàbá wa. àwọn kan bẹ nù àfà alimun billah wa laysa aliman bi amrillah. wa alimun bi amrillah wa laysa aliman billah. wa alimun billahi wa bi amrillah. àwọn àfáà kan bẹ alimu billahi ni ọmọ Ọlọ́run ó lè wọ́ kéwú lókè ó lè wọ́ nsàlẹ̀ àmọ́ bọ́lọ̀ ń bá ń sọ kó lọ́wọ́ kò tẹ̀lé kọ́ lọ́wọ́ rẹ̀ rìn. La ilaha illallah. àwọn kan tẹ̀ ń bẹ nínú àfáà bọ́lọ̀ ń bá rẹ̀rìn lọ́wọ́ kò lè ní bá ń sọ kó ìdí ọba sún. bẹ́ẹ̀ bá wo bàbá wa àgbà kọ́lọ̀ ń sọ ń fa àgbà. Al-Qur'ani náà lọ́jà maru wọn Al-Qur'ani ní bára a'udhu billahi minash shaitani rajim. Lillahi mulku samawati wal ardi yakhluqu man yasha. Lillahi mulku samawati wal ardi yakhluqu ma yasha. Yahabu liman yasha'u inatha. Yahabu liman yasha'u inatha. Ẹgbẹ́ àwọn àfa abo ni wọ́n wọ́n yẹ sọ́kọ̀ àfa. Wa yahabu liman yasha'u dhukura. Àwọn àfa kan bẹ nínú àwọn àfa akọ ni wọ́n wọ́n yẹ sábò rárá. Aw zawiju dhukurana wa inatha. Ọlọ́run bá fẹ́ wọ agbádá akọ ẹ bá kọ́ lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ bá dẹ̀ wọ abọ́ lọ́dọ̀ wọn asẹ́lẹ́sẹ̀ tà ni wọn ẹ bá bọ́ náà lára wọn. Wa yaj'alu man yasha'u aqima. Àbá mi wá ń bẹ ọ̀rọ̀ rẹ̀ kọjá kọ́dà kó gbóná kó sì mú kọ́ lọ sùn yàrá rẹ̀. Innahu alimun qadir. Àkàfà ló kò lè fẹ́rẹ̀ lágbọ́n kò sì lè jábọ̀ èwo lẹ wá dọ́dọ̀ tútù lọ wá ní àbí gbígbóná tó ọ̀pá. Títù lọ wà lọ́dọ̀ bàbá ń bá àgbà lónìí bá ní àbí gbígbóná lọ bá bá lọ́dọ̀ rẹ̀. Zawiju dhukurana wa inatha yaj'alu man yasha'u aqima. Innahu alimun qadir. Ilé ìwájẹ́ kí bàbá fúnra wọn sọ lẹ́nu ara wọn. Bàbá ní inna arifu billahi wallahu arrafani. Ana arifu billahi wallahu arrafani. Ó ní o pé wallahi. Bàbá lẹ́mi Amawullah èmi ń fàgà kọ́lọ̀ ń sọ. Arifu billahi. Wọ́n kọjá àfáà tí wọ́n lẹ́sẹ̀ máa fi pé ta ní jọ́lọ̀ mà. Ọlọ́run fúnra rẹ̀ mọ́ dáàmú Ọlọ́run náà mà mí. Wallahu arrafani. Àfáà tó lè bọ́ gbáyà pé mo ní rẹ́gísítà lọ́dọ̀ Ọlọ́run wọn. Wọ́n kó kọ̀ rẹ̀ tí wọ́n tọ́lọ̀ náà mọ̀ pé àwọn kan bẹ tá nẹ́bí sọ pé àwọn eléyìí bí wọ́n bá wí nǹkan nísìn bá bá kó kọ̀ Ọlọ́run sọ́mọ́ ó sì là gàràràrà. Wallahu arrafani. Bàbá lẹ́mi Amawullah. Arifu billahi. Arifu billah. Mẹ́bàá ní ta ló mọ ẹni tí ń jọ́lọ̀ mọ́mọ́jọ́ tọ́lọ̀ ń jọ́lọ̀ mọ́mọ́jọ́ tí mú tútù wá mọ́mọ́jọ́ tí mú gbígbẹ wá. Wallahu arrafani. Ọba tó sì ní mí náà mọ̀ pé nínú tó ń dá sí orí ilẹ̀ ẹlẹ̀ yìí Ahmadu náà jẹ́ kan bẹ̀ tí ó pàṣẹ ilẹ̀ tí ó pàṣẹ àlùkìyámà. Wa qalibi amrillahi likulli qudrati. Bàbá àdìjọ mo bá sọ̀rọ̀ fún yàn èmi kí n bẹnu mi wí mọ́ Ọlọ́run ní sọ̀rọ̀ jọ náà. Alal qadri min qablu sirtu tijaniya. Bàbá ní kí n tó wá báyìí bí yóò ti já bí ṣe ṣe wàhálà kiri ayé mi náà ṣe tèmi bẹ́ẹ̀. Mo ní náà Kàdìríyà, mo ní Nàṣàbándí, mo ní Jùnédì, mo ní Àlùwàtí. Àwọn làwọn wá ní lọ́dọ̀ bàbá ńlá rẹ̀ Ahmadu tí ó máa jẹ́ Tìjání náà ni ó padà síbẹ̀. Wọ́n á padà di Tìjání, ìwọ́n ń já di Mèsè Tìjání, ìwọ́n ń fọ̀hún fọ́lọ́, ìfọ̀hún fún sí Amawullah. Araftu rasulallahi min duni miryati. Bàbá wa ní mọ̀rọ́ lọ ń jẹ́ lẹ́yìn ìgbà mọ̀rọ́ lọ mọ mẹ́rin tí wọ́n pè ní Muhammadu. Ana Ahmadu Abdulillahi fala usha. Bàbá ní ẹ̀ka ọ̀bá wa mẹ́ni tá ń júwe fún ọ látàárọ̀ èmi ní Ahmadu Abdullahi fọlọ́ ń sọ. Ana Ahmadu. Kò
kò sí ní ọ̀pẹ̀ ní pọ́lọ̀ sọ àmọ́ àwùlọ́wù náà ní jẹ́bẹ̀. Àná àbẹ̀dì wàkúmùlá. Ọ̀yọ́ pọ̀lọpọ̀ èèyàn bí ìlíwà fáìlì àti mọ̀fúlù náà lọ́ọ́ parí sára gbogbo ẹ̀. Àmọ́ àwùlọ́ ọlọ́ ní fáìlì àmọ́ ní fíìlì rẹ̀ kúdí mẹ́mbẹ̀ náà ní mọ̀fúlù rẹ̀. Àná àbẹ̀dì àbẹ̀dùlì. Bọ́bá ní àmọ́ àwùláyì ọjẹ́gí. Ọ̀gbọ̀dọ̀ fún láyì yẹn kẹ́sọ̀ bọ́bá wẹ ọ̀dọ̀rọ̀ rú. Àmọ́ àwùlọ́hù. Àná àbẹ̀dì. Ọ̀sẹ́ni tí wọ́n pè bẹ́ẹ̀ fọ́lọ̀ ń sọ́nà wọn rí bẹ́ẹ̀ ń yọ ọbẹ̀ sẹ́wọ̀n ní Ahmadu sẹ́tì tábẹ̀ sẹ́sẹ̀ rí bi ní Ahmadu. Wọ́n wá ní ẹ máa fi àmọ́ àwùlọ́ fẹ́ ni ó ní tó mú wáyé kọ́mọ́ bílẹ̀ kọ́ máa sọ. Àbẹ̀dùlì yá ìfọ̀lá òǹṣọ́. Ọbẹ̀ mẹ́rin táwọn wí ni èmi ní Ahmadu àmọ́ àwùlọ́ ẹ̀fọ́lọ̀ ń sọ. Ṣàkàrí tó ìlà ìlì màfà sàbí orin bí. Bàbá ni mo wá ẹ bá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ṣàkàrí tó ìlà Àbá pọ̀ láyé. Bá karama bàbá mélòó la fẹ́ kà? Èyí tá a rí iná tó ń karama. Àbá lómi lójú kọ̀ lẹ́yìn. Àbá mi láyé kọ̀ lọ́rùn. Àbá mi lóde kọ̀ lọ́la. Bàbá lèmi ìwọ̀n ń dúpẹ́ pé bọ́lọ̀ ń ṣe pè mí mára rẹ̀ àánú tó fi gbà mí tọ́jẹ́ ń dára rẹ̀ mà tó fà nábì hàn mí. Ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀. Bàbá kọ́ bàtà sẹ́ni wà kọ́ ibò ní àlìlẹ̀. Bàbá lẹ́ni tó bá fẹ́ rẹ̀ mi àárín mi Ahmadu Amawullah. Láàárín èmi àtọ́lọ́ ń ṣe rí ẹni ọba lè ráàrin aṣọ funfun tí ó yọ aṣọ lọ́tọ̀ tí ó yọ funfun lọ́tọ̀ táṣọ òsì ní tèkísà kí ló lè ráàrin èmi àtọ́lọ́. Wàwá jà ní rọ́bì mi ó ti wà lóṣìṣì. Wàwá jà ní rọ́bì mi ó ti wà lóṣìṣì. Ẹja wo ayé ìlú tí inú ìlú tó bù háyà olúbi ọlọ́run ọ̀bí àwọn òṣùṣìyá ti kọ̀ọ̀kan sí àmọ́ lọrin abàmì ìlú ni bọ́ọ̀ bá tó nǹkan mọ́ pẹ̀lú ààrẹ ń bẹ̀. Àwọn àbá mi padà pera wọn kan lọrin àmọ́ wọn gbogbo wa tá à ń sọ lánìtẹ bàbá ń sọ lálóde yìí bá a bá dé lọrin àfa wẹ́ẹ̀sì wọn pè wá. Wọn lẹ́yìn àfa àlẹ́ wẹ́ẹ̀sì àfa àlẹ́ wẹ́ẹ̀sì. Ará àlọrin ó kí ọ wò pé tani ó. Allah. Sẹ́wù táwọn ń pariwo yìí ará àlọrin kò sí sẹ́wù lọ́dọ̀ wa tẹ́lẹ̀. Ó kọ méjì náà lára àlọrin fẹ́yàn ẹni kọ́ lálàájì tàbí kó ní ìmáàmù. Báwọn bàbá wa sẹ́wù Kàmálù ṣe tó ájì Kàmálù ni. Bíbí Ádámà ni tó ájì Ádámà ni. Àbá Bàlájì àfá àtàlájì náà lẹ́yìn ọ̀rọ̀ ará àlọrin. Bàbá ayé dáná máa lékún kẹ wọn. Mo lọ ilé ọdún jọ kan bàbá kan wá mi ò náà ti bá lè kí á mọ̀ nísìn. Wọ́n wá ń ṣe wáyé lọ́la lẹ́gbẹ̀ẹ́ wa ó ní báyìí báyìí náà ṣe máa pariwo ń bàdàn ní. Wọ́n láwọn náà máa ṣe bẹ́ẹ̀ wọ́n láti ẹ̀kúra sáyé dé yìí pé wọ́n ń dàlí fa bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Wàwá jà ní rọ́bì mi ó ti wà lóṣìṣì. Bàbá tá a wá wí yìí bàbá tá a wí yìí bí máa gun ẹsẹ̀ ń tẹ̀ lọ́ba nínú àwọn dòǹgárì ọba ni. La ilaha illallah. Wàláhì làásì. Wọ́n láti àwọn ń ṣàkíyèsí náà pé ìṣúmọ̀lì fa bọ̀ díẹ̀díẹ̀ báyìí. La ilaha illallah. Ẹ wá wò lọrin. Báwo ni bàbá ń bá àgbà ṣe lò lọrin? Báwo ni bàbá ń bá àgbà ṣe lò Ìlọrin? Èyí tó jẹ́ pé lẹ́yìn ọba àlọrin ará àlọrin ọ̀rẹ́ kọ́gínáàzì iṣẹ́ òkàjọba àlọrin lọ. Bàbá wa ṣera rẹ̀ ní màdájà bẹ̀rẹ̀ bàárẹ̀ ní bẹ́ẹ̀ ní òun agbáríṣà òun láyé kìíyá ni fábí ayé aláyọ. Bàbá ní ọba àlọrin ní ilé ní Ahmadu náà rè. Bàbá ní ilé ní ọba àlọrin rè ilé ní Ahmadu náà rè. Bẹ́ẹ̀ ń bá ń pèsè wọ ọba àlọrin ẹ máa ń pèsè Ahmadu náà lẹ́ẹ̀kan náà. La ilaha illallah. Sẹ́wù kan wà á di kan lọ́wọ́ wọ́n wá gbà pé ní ọba tó pẹ́ lómi ń sẹ́wù lọrin tí wọ́n gbóòrò òkè bàbá ń fà àgbà náà wọ́n wà dá kọ bẹ́ẹ̀. Ẹlòmíràn wà á lò bá wọn ní sọ ọlọ́jẹ bẹ́ẹ̀ wọ́n sì rí nǹkan lẹ́ẹ̀kan náà. Ẹ wo gbogbo àwọn tí wọ́n yọrùn wá láti ta nígbà tí ẹ bá lora náà ọdún mélòó wọn fún ní kápá. Bóò ni wọn ò sẹ́ni bàbá ń fà àgbà fún tí wọn ò náwó bẹ́ẹ̀ ni ta ló fi jù wọn lọ bẹ́ẹ̀. Ẹbẹ́ àmọ́ òláwo náà ló fojú tó nǹkan rẹ̀. Wàwá jà ní rọ́bì mi ó ti wà lóṣìṣì. Bí wà lóòdì fi. Ọba bá ń bàbá báwo ni wọ́n pe ń fà gbà? Ọmọ mélòó ni wọ́n bí tó ọ̀rọ̀ ojútùú ara rẹ̀ mọ́? Kọ́dà àwọn sàṣírí ọ̀pọ̀lọpọ̀ àwọn àbáàtà ní àsàrárù lọ́dọ̀.
àní káwọn èèyàn wọn jókòó wọn tó gbẹ ẹ̀yin aláṣìírí gan bọ́ ọba sà àṣírí tó ọba mọ̀ wọn ara rẹ̀ ó tún pa lọ. àwọn àṣírárù mi ń bẹ bọ́ ọba pé ju àtọ́ sì máa gbẹ mọ́ ọ la àtọ̀rẹ́ ọ̀ máa gbẹ. àwọn gáàsì ń bẹ bọ́ ọba pé wọ́n sì sí ìfun rẹ ni wọ́n jẹ́ lẹ́ẹ̀kan náà. inú àṣírí inú ilé wa ń bá ta bọ́ ọba san bá ta bọ́ ọba ní sínú lórí rẹ̀ ìfun wọ́n ká ìfun rẹ lẹ́ẹ̀kan náà. wọ́n gbé ìfun ráúráú lẹ́ẹ̀kan náà. wọ́n kàn rí pé wọ́n fínísì ẹlẹ́ẹ̀kan náà ò ní ríra rẹ mọ́ ni. ẹ wá wo àwọn àṣírárù yẹn èwo ni bàbá bá bọ̀ tọ́wọ́ kí wàá lè yẹ dà láyé tí bàbá yẹn ọ̀dà. ẹlòmíì wá bímọ ẹ máa wò pé sótún bí mi. sáwò. ẹ máa wò pé sótún bí mi. ẹnu ọgbà kàkà àwọn bàbá wa ni àmọ́ ń tọ́jáde lára bàbá wa lẹ́yìn tó lọ́n fi àwọn ọba àádọ́ta ń bọ̀ ni àádọ́ta ń bọ̀ wá àádọ́ta mélòó ni wọ́n bí tí wà tàbí ọ́fíìsì ọkọ rẹ tí ń jọ̀gá àtiwọ́ tó ojó lórí mélòó lẹ́bí tẹ̀ fètò sí ìjọ ṣé òfò àgbà wa fètò sí kọ̀ wá ṣe ìtẹ́ẹ̀dẹ́ tẹ́ẹ̀ ní mà kéèyàn nínú tọ́lọ̀ bàbá fàgbà. àwọn àṣírárù tàwáwì èwo ń bàbá yẹn ò ṣe bẹ́ẹ̀ bá dé ìjọ mi bàbá fi aṣọ pupa wọ̀ ìjọ mi ẹ bá yẹ́lò lára ẹ̀ ìjọ mi ẹ bá gírìn lára ẹ̀ ìjọ mi ìbọn bá gba bíláàkì ń wọ ọlọ́nu gbogbo ń tọ́ba kù ní ọmọ fínísì lẹ́ẹ̀kan náà. ní gànà kẹ́lẹ́ mọ́ta ni wọ́n ń gbẹ́sẹ̀ òbọ́lọ̀ ń sọ. ìlú wo ni bàbá òde gbogbo tí jẹ́lẹ̀ Yorùbá kò síbi bàbá ń bá bọ̀ lápá. ní gànà igbó kan bẹ́ ń gànà igbó orò ni wọ́n á pè. igbó orò yìí gbogbo àwọn àfáà ni wọ́n ti sá lórí ẹ̀. bàbá ti lọ láyà kó lè ṣe ó dúkù káńsẹ̀ ìdánfà lọ́wọ́ báwọn àbá ṣe ń kárí wọnú ni wọ́n ń káta. àyè gbọ́ ìgànnà wọn ní gbòòrò ní gànnà gbogbo ilẹ̀ Yorùbá gbogbo àwọn òkè òkun ni wọ́n bọ ìgbòòrò náà. àwọn àbá àti ẹ̀ bá fẹ́ débẹ̀ ẹ̀mí wọn lọ sí ni. ìyá ní sẹ́wọ̀n bá gbà wá gbọ́ pé wọ́n ń bọ̀rọ̀ ní gànnà sẹ́wọ̀n bá gbà lónìí ládàáná sọ̀rọ̀. La ilaha illallah. Yorùbá nàbì dáadáa. Sallallahu alayhi wa sallam. bàbá wa nàró bàbá fáwọn èèyàn. àwọn àgbàlagbà tẹ̀lé wọn jọ náà nù wọn làwọn bàbá wa gbàgbàlà sáta ọlọ́mọba àti ogun wọn pọ̀ àtàwọn adìgí gidi. wọ́n nígbà wọn wá ń lọ bàbá ní ẹ má ṣáájú mi wọ́n ti wọ́n lẹ̀ kalẹ̀ àmọ́ ẹ má tẹ̀lé mi ká lọ. La ilaha illallah. nígbà wọn wá dé Gànà àṣì àwọn olóró náà ti mọ̀ báwọn gbàlejò èyí tó gbé mọ èyí tó wókúta èyí tó múgbò pé ń dá ìsàn àwọn àfa lẹ́sẹ̀rẹ̀. àwọn bàbá wọn ń bọ̀ pẹ̀lú síkìrì la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah. bí bàbá wọn ṣe wọ Ìgànnà wọn ń débi gbóná lọ báyìí ẹni ó mú bá yẹn bá ẹ sì ń dún lára rẹ̀ lẹ́ẹ̀kan. ẹni ó mú ìgò ńlẹ́gùn ìgò sì ń padà ń pariwo orí òun o ara òun àyà òun kálukú wọn ṣubú lulẹ̀ lẹ́ẹ̀kan náà. wọ́n ní bàbá wa mú alukurani kálọ́wọ́ ńjọ́ náà bàbá wa fún alẹ́ yọ. bí bá ní bàbá fún kurani náà báyìí bàbá ní ntọ́ bá bọ́ sọ́dọ̀ kálukú ni kọ́ máa ké. bàbá wa kí alukurani tán bàbá bá na iná sí gbóná àtòrò àti inú gbóná bàbá bá sún lẹ́ẹ̀kan náà. ẹni ọwọ́ ajó lórí olóró ni wọ́n ń pariwo pẹ́ni tí ọba fẹ́ kú kó dúró tó gẹ́ ọba lọ dọ̀bálẹ̀ gbàlàjà ó ní mo di mùrídì rẹ lónìí sí àmàwùlà. nínú àwọn ọmọ tó ń sìn òun náà jẹ́ kàn bẹ́ẹ̀ wọ́n ló níye ọdún tó lò ń lọrin bàbá wọn. ọba ajá pọ́ náà sì kí ni ọba wọn bá dàrẹ́ bàbá Ìsíákì rẹ̀ àbá pọ̀nmúlóyè kò yìí náà tani ó lóun ọmọ sí Ìsíákì lẹ́kọ̀ọ́. bàbá yọwọ́ ẹni tí ń jẹ́ chief missioner lọ́wọ́ lónìí bàbá tó tún bẹ́ẹ̀ kú rẹ̀. báwọn bá ti pọ̀ ń bẹ̀ tó ń bò nira wọn bàbá yọ tàdé tí wọ́n máa káàkiri tí wọ́n máa pè wọ́n tó ní wá ní àbáná ní nítorí òní. sẹ́wọ̀n mi ọ̀rẹ́ mi ní káfúrà. ọ̀wá ti gbogbo àwọn táwọn ń jójú wọn yìí náà iṣẹ́ wa kọ́ iṣẹ́ wọn ni. wọ́n ní wàsámùsù záàtì lẹ́yìn dàda àgùrúbù. wàsámùsù záàtì lẹ́yìn sọ́lá àgùrúbù. ìdá máa ń bá dà abunal kirami. ìdá máa ń bá dà abunal kirami.
والشمس الذات yóò dà bẹ́yìn tẹ́ bá wílẹ̀. ليس لها غروب. wọn aláàfáà mi máa ní ìràwọ̀ rẹ̀ tán. àbálẹ̀ mi ò jẹ́ràwọ̀ kò sí ní tìràwọ̀ bẹ́ẹ̀ tí wọ́n bí dírẹ́sì sánmà ni. والشمس الذات ليس لها غروب. ọmọ abira rẹ̀ ràwọ̀ ìràwọ̀ bò wọ́n á bí ìràwọ̀ dírẹ́sì wọ́n lè pa kó tí ò ní wúlò mọ́. والشمس الذات ليس لها غروب. bàbá lè mi ìjọ tí bàbá wa pera rẹ̀ pé mi Amadu ni mi ni Shamsul Arifina Billah. Shamsul tí bàbá wa wù sùmùsù tó pọ̀. Shamsul Ijaba wà lọ́dọ̀ àwọn bàbá yìí mẹ́rin bá ta Shamsul Ijaba yóò ní màsìríkù yóò sì ní màgìríkù. والشمس الذات ليس لها غروب. bọ́ọ̀ bá sọ Shamsul Ijaba tó ẹgbẹ́ lọ bá fi nàró déyàn láyé bọ́ọ̀ bá hàn ọ́ padà wọlé torí màsìríkù wà mẹ́ màgìríkù wà mẹ́. kọ́lá bọ̀ ọ̀dọ̀ Shamsul Biladi ó tí ì rí bí wọ̀ àmọ́ Shamsul Zati ليس لها غروب. Shamsul Zati òní ẹni Shamsul Arifina. ليس لها غروب. èyí tó bá jẹ́ Shamsul Zati lẹ́yìn náà láàgùrùbù oorun tí èèwọ̀ ni wọ́n á pè bẹ́ẹ̀. إذا ما بعدها أبدا الكرام. níbo lẹ́nu kọ̀ọ̀kan wá wá dé tá a lè fọ́ gbáyà pé mi lọ́ọ́ máa ṣe wà Amadu fọlọ́ sọ́dún wọn ní dìde fún wa. ìlú olùlàwà yìí níbola Ìlọrin láwọ̀ ni àbíbàdàn àbẹ́kọ̀ àbábẹ́kúta lẹ́nu kọ́ wa ló wọn mọ́ lọ́wọ́ àbẹ́ adábẹ́ àwọn tí wọ́n já wọn àfa wa pa lọ Burkina pa lọ Mali pa lọ Wagadugu wọ́n máa bẹ̀rẹ̀ fẹ́ sẹ́ àmọ́ òun láwọn kọ́ sí fún àgbà. kí ló wá jó rí bẹ́ẹ̀ àná lọ́jọ́ rí bẹ́ẹ̀ àná náà ni bàbá wa gbàǹfà àgbà àwa tá a dì mọ́ wa sórí rẹ̀ bàdà yẹlẹ́ tẹ́ mọ́ kọ̀ọ̀fìdáwò mọ́ àwọn aláìmọ̀tàlá kọ̀ọ̀fìdáwò fún ìdáwò tálẹ̀ ẹ̀sẹ̀ fún gbogbo ẹ fẹ́ dádí asínú àgbà àpò bàbá tí o bá gbà lẹ́lẹ̀ ń ṣe fìdáwò fún àbí ká fẹ́ ṣe fìdáwò orí ara wa ìdáwò níbo nu abiyala azefa nẹbi azaladu ayinanṣẹ sí ni fìdáwò ṣe wá jẹ ó ta ni yorùbá nẹbi dáadáa والشمس الذات ليس لها غروب. ẹ máa ṣàdúrà ẹ máa ti sọ tó tẹ́ mu fìdáwò ẹlẹ́bẹ̀ẹ́ sẹ́dí ọmú bàbá. ليس لها غروب. ẹnu mi ti ẹ̀dùn gbogbo yìí tẹ̀ ń ṣe bọ̀ ẹ bá pè mí kò dùn mọ́ mi tó lè eléyìí ní àdàdì ìjà ọ̀làdùn ìkàmọ́lì wa. إذا ما بعدها أبدا الكرام. ìsáàmù bá dà Abdul Kirami bàbá wa bí wa sáyé àwa yanjú níjọ́ kan wà lọ́dọ̀ bàbá wa yára wọ́n gba bàbá lálejò bí ọ̀sẹ̀ kan gbogbo jẹ̀mọ́ nǹkan sọ wá gbogbo èèyàn ń ṣe wọ́n lọ wọ́n bọ̀ nígbà bàbá dojú àgbo bàbá lè mi má la Amadu àmà ọ̀la. bàbá ní Central Bank ọlọ́ èmi ni manager báńkì ibẹ̀ bàbá ní Central Bank ọlọ́ èmi Amadu ni manager báńkì ibẹ̀. bàbá níbi ìbá ṣe ká má di àwọn ń dán èpẹ̀tẹ̀ ń tẹ̀mọ́lẹ̀ àbájú sọ́dọ̀ owó kẹ́mọ́ náà lẹ̀ sára. á ní gbogbo bí ẹ jò kó sì máa dowó lẹ́ẹ̀kan náà àmọ́ bá a bá sí ẹ̀yìn tí nǹkan ò ní yẹ sọ wá dà wọ́n ń dá tẹ̀lé kiri. mo sì lọ bá àbájọ kan àwọn àlè bàbá àwọn ọmọ kan wá ṣe mọ̀nàmọ́ná àwọn ará àwọn ọmọ akéwù kan ṣe lẹ́kùlé bàbá wọ́n ń pe àbá náà ní àbá dada wọ́n wá lọ ṣẹ́gi ìgbà wọn ṣẹ́gi dé wọ́n wá na àwọn ọmọ wọn sáwọn ládàá lára ẹnìkan wá bá àwọn aráàlú wá gbọ́ àṣẹ wọn ọmọ pọ́ mọ bàbá wọn bá àgbàlá wọn sálàdà wọ́n wá kó àwọn baálé àti mọ́gàjì àbá dada wọ́n ní wọ́n lọ bẹ bàbá ọwọ́ alálùkò tẹ́mi rìn síbẹ̀ nígbà wọn á dọ́dọ̀ bàbá tí wọ́n wá rán nílà ká ìgan ó ní bàbá ó ní baálẹ̀ ìlú dàdáràn wa wá ọkùnrin ìlú dàdáràn wa wá obìnrin ìlú dàdáràn wa wá àwọn òkú ìlú dàdáràn wa wá àwọn dáńsẹ̀ mi lọ́wọ́ ń dàdáràn wa wá wọ́n ní àwọn abẹ̀bẹ̀ àti dáràn. والشمس الذات ليس لها غروب. إذا من بعدها إذا ما بعدها أبنى الكرام. bàbá ní kí ló dé wọ́n láwọn ọmọ wa lọ sọ ọmọ yín ní nǹkan bàbá lọ́mọ sí ọlọ́run yọ yín bàbá lẹ́mìí má dà Amadu bàbá lọ́pẹ̀ kan bẹ tí mo ti ní wọ́n bu kọ́nà alẹ́ yìí mo ní wọ́n fọ́ àlùyìn nǹkan kó tó ní gbérí bẹ̀ mọ́
lálẹ́ yìí májúmọ́ wọn ni wọ́n fẹ́ fẹ́ náà ní òlu yìí tí wọ́n bá fún nǹkan rẹ̀ ò tún jáde ń bẹ̀ mọ́ ọmọ tèmi Amadu lẹ sá nìkan. àmọ́ mo wọlé àwọn tó wáyé mo wá yá fi yín àmọ́ bọ́ bá padà rí bẹ́ẹ̀ dà nǹkan mà. ẹ wá wo èèyàn tó so ẹ wo àwọn mọ̀kọ́dàmọ́ọ̀n lábẹ́ bàbá ń fàgbà ẹ wo àwọn awúlàfáà lábẹ́ bàbá ń fàgbà ẹ wo àwọn mùrìdùn lábẹ́ bàbá ń fàgbà ẹ wo iye ọlọ́lá tó déyàn lábẹ́ bàbá ń fàgbà ẹ wo iye oníkò tó dépò lábẹ́ bàbá ń fàgbà. ọ̀sánmùsù záàtì. lẹ́sàlá kúrúbù ìdààmú bàdà àbúdá àlìkìrọ́mì. bàbá àgbà ń fàgbà. bàbá bá ìyẹn ṣe àwọn ènìyàn nìkan ká ní bàbá wọn bá lìjànú ṣe bàbá bára á níyà ṣe ẹnìmọ̀fin ní ta abálira wọn màá níwọ̀n bá ní. kódà ń jọ bàbá lo inú tan bàbá bọ́ bá gbọ́ dáadáa bàbá lo ọdún méjì kan Madina sáyẹn pé bóńgbẹ́ ń bá ń gbé àwọn èèyàn bàbá ní ọmọ fún alómi mú ń jọ́nà Madina fódìdí ọdún méjì. bàbá yìí la wá sọ pé fàáyínà lè ní síkù. وأين الباس في وسط السماء؟ أيوة النبي يا كلام. وأين الباس في وسط الطيور. bàbá wa bẹ̀rẹ̀ àmà gbogbo ìtawà wí ogun tá a jẹ lọ́dọ̀ bàbá wa ni. bàbá wa sí àmà òlò. wọ́n bẹ̀rẹ̀ wá sí ní 1951 láàmú ajíṣẹ́ káàkiri ayé. lẹ́yìn tójú tiwárí láì mọ ẹ bàbá bẹ́ẹ̀ pé nú oyún ní ti ń dọ́lọ̀ ló ń bọ̀ wá. bàbá yìí wá ṣe bẹ́ẹ̀ bàbá tó wá já àfa àkàkọ́ máa ń kéwú ọlọ́run lọ́mọ yàrá tó jáde lè ké lọ́dọ̀ wọn. bàbá wa bẹ̀rẹ̀ tẹ́bí àkàmọ́sẹ̀ wá sí káàkiri ìlú bàbá ṣe bẹ́ẹ̀ wọ́n lọ Ghana wọ́n lọ Togo wọ́n lọ Morocco wọ́n lọ gbogbo ẹ̀ káàkiri wọ́n káàkiri ayé bẹ́ẹ̀ bàbá wa ṣe wọ́n wá ń dá sáwí kalẹ̀ bẹ́ẹ̀ làbí wá ní wà áyínà ìbáṣù. Tùràrẹ́ pọ̀ láyé, àbá pọ̀ láyé, ẹ béèrè pé mélòó ló dàbí iṣẹ́ àmàwò láǹfààgbà. wàá dálé bá a sòfin wàtàkì tòyórì. Bàbá yẹn ọ̀tẹ̀tẹ̀ bó ṣe ó lu ọjọ́ orí débi 1+140 something 142. Ṣé o yọ ọba bá dọ́jú orí rẹ mẹ́ta mélòó ló lò tọ́ ọ̀rẹ́ yín tẹ̀ mọ́? Bàbá lu ọjọ́ orí dé 142 years. Tí bàbá sì fi pé kú alábíà ń bẹ lára ẹ̀ wọn ò ní fà á kó tó rìn ọ̀tọ̀tẹ̀ máa lo oògùn kó tó rọrùn sùn. wàhálà lè bá a sòfin wàtàkì tòyórì. àsápọ̀ ẹyẹ pọ̀ tí fonsọ́mà mélòó ló dàbí àṣà alátagbà. wàhálà lẹ́tù fi kọ́fì bí jẹ̀lí. àwọn tó lọ ní gbogbo bá dé ádáyà kọ́ dà. iye náà bá dìde lọrin gan bí bó ti rí lọrin tó náà ṣé o bá gbà lónìí kan ni ṣé o ní pẹ̀lú ọ̀gbọ́ ọlọ́run àti níta gbé dání ẹ̀ mọ̀ pé ìyàn níjà máa wù la. wàhálà lè hàlù àṣkálà lè mú. níjọ́ tó lọ bá fẹ́ dàrú ẹni tó lè yanjú ọ̀rọ̀ tí ó yanjú ẹ̀dá mọ́ mélòó ló kù. àwọn tí wọ́n sọ pé kún rẹ̀ dọ̀rí ma ẹkún rẹ̀ tó ń sun bàbá kan bá rẹ̀ wá lé lánàá sẹ́ni àní ń sàdúrà ń sàmì kí ló ń mì. ẹ̀dẹ́ mi bá ti wí ntọ́lọ̀ ń parí nù. yakulu náà wàkùmùlá. ẹ̀dẹ́ mi bá wí ọlọ́ọ̀ni wí bẹ́ẹ̀. àwọn kọjá àdàdà máa kó ẹsẹ̀ wútúbà bẹ̀rẹ̀ parí wútúbà rẹ̀ tẹ́ bá rẹ̀ ní sí ọlọ́ọ̀ni rẹ̀ nígbà náà. níjọ́ kan lọ kí bàbá àwọn náà kú mọ bí a ti rà á mọ́ra wọn. bàbá wa ní salo tẹ̀síbá yìí tẹ kó ọdẹ dé àjọlẹ̀ kan náà. àwọn ọmọ mi tó tẹ̀lé mi tí ò mú tẹ̀síbá wọn di wọ́n mọ́ rí njọ́ náà. bàbá ní bá ń gbé lọ́fíìsì àwọn ẹ̀ máa túlé lórí. bàbá wa bẹ̀rẹ̀ àdúrà. mélòó la fa abiyama ó dèèyàn lóòótọ́ èèyàn mélòó ló dèèyàn lára ẹ̀. wàhálà lè hàlù àṣkálà lè mú. àpò ọkọ ọ̀rápálá ó dèèyàn wọ́n mọ̀ ọ́ ládùúgbò wọ́n mọ̀ ọ́ wájú wọ́n mọ̀ ọ́ léèyàn wọ́n á ka èèyàn tó dèèyàn lára rẹ̀. ṣebí nù sẹ́ gbogbo bàbá yìí ni gbogbo wa tá a jòkó yìí náà wa tani wọn lágbálá rẹ̀ wọ́n ṣe tẹni tí ó dúpẹ́ wọ́n ṣe tẹni tí ò ní dúpẹ́ wọn ọ̀rẹ́ nìkan wọn wọlọ́ irú wọn tó dà má. yakulu nasu ya sheikh ali hamawi. àwọn yìí wọn ní a máa sọ nǹkan nù bàbá wọn fẹ́ gbà. wàlá yà sá kàzó akili muniri. akili muniri ẹni
ọlọ́run bá fún láròjinlẹ̀ tó bá mọ lóyún ọmọ pé náà àwọn tó pè wá ń jà Nàìjíríà láfíríkà bàbá wa ń fa àgbà òkò kan ni wọ́n bẹ́ẹ̀. نشرت العلم أطعمت الجيار nasharita li ilma bàbá tó sọ ìmọ̀dí rírọrùn. أطعمت àwọn àmàwùlà ìrẹsì ẹ̀wà ni wọ́n nù rẹ̀ sí. ẹ̀wà nù rẹ̀ sí ni wọ́n mélòó lẹ́wà tí wọ́n bí kún rẹ̀ sí. gbogbo bí ẹwà àwọn ọmọ fúnlẹ̀ mọ́ yín. نشرت lábẹ́ العلم rẹ̀kọ́gínẹ́sì mọ́kànlá ni àwọn bàbá ni wọ́n jagun gbé mọ́kànlá ọ̀jẹ̀ mọ́kànlá. نشرت العلم أطعمت الجيار ọlọ́mọ alẹ́kùn kẹ́ bàbá Mustapha nílẹ̀rọ. آمين bá a ká bàbá ayédè àti gbogbo wọn bẹ́ẹ̀. آمين bí Mustapha ṣe tó kírun wọn tó sọ̀kalẹ̀ fún yẹn ó dà sẹ́ni. ìjọ ọjọ́ Mustapha pẹ̀lú tó pàdé bàbá Ghana bí wọ́n ti pàdé ọbẹ̀ wọlé ni bàbá ní máa wọlé máa wọra Mustapha ọmọ Mubaraku. wọn ò sì rí rí ọmọ Málìkì wọ́n dá ọkọ̀ bàbá ńlá bàbá rẹ̀ ìwà wò pé bàbá yìí bóòlù ló ṣe mú ọkọ̀ mú bá tiẹ̀ mọ́ tẹ̀ bóòlù ló ṣe mọ́ bàbá mi. نشرت العلم أطعمت الجيار bàbá tó yẹ pé nasharita lè ilma bàbá tó fún ìmọ̀ káàkiri wọ́n fún àṣírí káàkiri àti amtalijiya àìmọye ẹni ebi ń pa tó yó lára bàbá àmàwùlá. وأدبت الغريب مع اليسير wọ́n àdámtàlì gẹ̀ríbà àwọn tó wá bàbá wa sunkún dọ̀dọ̀ bàbá yẹn wà á rẹ̀ ní jáde bàbá fẹ́ àwọn àbá mi ń bèèyàn gbọ́dọ̀ sunkún lọ́dọ̀ wọn tó dápẹ́ kún yẹn ni. àwọn àbá àtọ́ lè gbèyàn ń jà má tí wọ́n ní ẹkún rẹ̀ dẹ̀ nílẹ̀ kan náà mélòó ló kù má. àwọn àbá àtọ́ ẹgbẹ́ ẹlòmíì bẹ́lòmíì bá gbó pa àbá sí yọ ọ̀họ́ wọ́n ti sọ́ dẹ nílẹ̀ wọ́n ní ọlọ́ta lọ́ta mọ́tò torí kọ́ bá àbá tó àwọn bàbá àti wò rí bẹ́ẹ̀. وكم أدخلت في قلبي سرورا mélòó ni ilé tí wọ́n ṣe àmàwùlá tó ti dàdùnnú sí tí ò níye bẹ́ẹ̀. وكم أذهبت زانا لفقير mélòó ni ẹni tí ìbànújẹ́ bá tí bàbá lé ìbànújẹ́ náà kúrò lára rẹ̀. حياتك كلها كرم وصدق àyàtúkà kúlà káràmù wàsídìkù. ìsẹ̀mí bàbá wa ń bá gbà káràmù ìsẹ̀mí ìdùnnú ni ìsẹ̀mí ọlá ni ìsẹ̀mí àpẹẹlẹ ni ìsẹ̀mí òdodo ni lọ́dọ̀ Ọlọ́run. ويرده لمن لا خالق فوري bàbá ní sẹ́ orí mi yìí orí èmi àmàwùlá yìí kò sí wòlíì Ọlọ́run kan tí ń dún nílọrin yìí tí ọ̀pẹ́ wọn lórí yìí rí. wọ́n wá gbọ́wọ́lé wọ́n dájọ́ rẹ̀ mo wá dé mọ̀ sí gbogbo wọn lọ́rùn. bàbá yìí lọ́wọ́ bá gbogbo wọn ṣe kọ̀ wá ní ọ̀sánà ọ̀la náà wọ́n ń pariwo bàbá náà ẹ̀kọ́ tá a kọ́ lára wọn nù. ولا كاد الفتى يبقى بفضل ọlọ́lá ní sẹ́yìn àkù láyé ní tẹ́yẹ bí lọ àlìkíyàmà. لكنت مخلدا طول الدهور nínú àwọn bàbá wa bá àgbàlẹ̀ ọ̀yẹ́ wọn kò nù ayé lọ́yẹ ká máa rí wọn lọ bẹ́ẹ̀. أيعرف وننا بنا شيخي ayé yìí wá nínú abúlé àṣẹ yìí wọ́n tọ́ ọmọ rẹ̀ lọ́mọ sí wàá máa wùlọ àṣọ pé Allahu Akbar. أيعرف وننا بنا شيخي àbọ̀ ìyẹ̀rọ rẹ̀ kó ń bẹ̀ ní ọjọ́ pariwo ọlọ́ni. أيعرف وننا بنا شيخي ẹkún bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. ẹ wá sẹ́rẹ́ yìí tá à ń ṣe yìí mi dá sọ kalẹ̀ sí náà lọ. ọ̀rọ̀ wa rélùwé ni o.